béèyàn bá sun sọ́nà lálọ yóò lé ìsìn lórí imí rẹ̀ lábọ̀. àṣé ọlọ́run ọba mi kì í pẹ́ kó tó mú yàn. ìjójú yín ò ti wá já báyìí. gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sìn lórí kankankan, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń jìjẹ ẹ̀sìn, tẹ́ ẹ kó gbogbo ẹ̀ mọ́ yà gbígbà pé kó jẹ́ pé tẹ̀yin nìkan ni, gbígbà pọ́dọ̀ yín nìkan lọ́lọ́run wà. ẹ wá wò báyìí ní ìsìn. nígbà ọlọ́run ọba mi ọba oníṣẹ́ àrà tí ó tún gbé bí ṣeéṣe dé, ó tún wá jẹ́ pé látinú ara yín gangan iná àwa ló tún ti lọ fa èèyàn yọ. ẹ wo MS Baba, ẹ wo Abdulmalik Malik Musa, àwọn méjèèjì wọ́n kéwú o, bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe kínni, wọ́n mọ̀ kéwú. ẹ wá wò bí wọ́n ṣe ń fojú yín gbolẹ̀, yín wá ń dùn yín ń ka yín lá lónìí. Yorùbá ẹja rorí wa, kí ni ń ṣe wá, kí ni ń dà wá láàmú, kí ló dé tá a fẹ́ gbé ẹ̀sìn ju àwọn ẹlẹ́sìn lọ. àti gbé ẹ̀sìn kan gbogbo èèyàn tó bá ti lè gbé ẹ̀sìn lórí jù wàhálà ní fún un. ẹ̀yin lẹ kọ́kọ́ ń ta sáwọn àwọn oníṣẹ̀ṣe o, ẹ̀ ń ta sáwọn onígbàgbọ́. ẹ wà tọdún tẹ́ ẹ̀ ti ń ta sáwọn onígbàgbọ́ gbígbà pẹ́yìn nìkan ni, ẹ̀ ń tún tùkùtù, ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ bó ṣe wù yín, ẹ̀ ń tú bíbélì, ẹ̀ ń ta sáwọn ẹlẹ́sìn. ẹ ti gbàgbé pé inú ẹ̀sìn ìbílẹ̀ gangan ni ẹ bí yín sí, ń làwọn baba ńlá kú yín ń ṣe. kẹ́yìn gangan ó tó dáyé, ẹ wá dáyé tán ẹ gba kínní ọ̀hún, ẹ gbà sódì, àwọn tó gbé wá fún yín gan ẹ tún gbà jù wọ́n lọ. ara yín ọlọ́run ọba mi ní ń yọ ẹ̀san rẹ̀ lára yín o. ẹ wá ń bọ̀ ta ẹ̀ ń ké. gbogbo ẹ̀yin tẹ̀ ń wàásù, tẹ̀ ń rọ àwọn MS Baba àti Malik, nígbà táwọn ọmọ ìyá tiyín tí wọ́n ń ṣe é nígbà wọn, kí ló dé tẹ̀ pé wọ́n ṣàkíyèsí pé n tẹ̀ ń ṣe yọ̀ lẹ́yìn. ẹ wo òwe Yorùbá ni ó ní ṣéélẹ̀ ní jẹ́ ṣéékẹ́, àṣéélẹ̀ làbọ̀ wá bá, nítorí ọba ṣe gangan lọ́ọ́ gbà lọ́ọ́ kẹsàn-án rẹ̀ nínú ayé ìgangan ni o. tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ nù, Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè kò ní ẹ̀sìn kankan. ìgbàgbọ́ rẹ gangan ló nílò, ìgbàgbọ́ rẹ àkẹ́sìn àti kìrìsìtẹ́nì kankan àti mùsùlùmí kankan. àwọn bàbá wa tá a bá láyé gan tó jẹ́ pé wọ́n jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ gan, wọn ò ṣe tó bá wa gangan ṣe mú un. tí wọ́n bá gidi mú ẹnì kankan ni ìdílé Ṣàngó, ìdílé Ọya ni làwọn bàbá wa ti jáde. nígbà àwọn bàbá wa sì tán sì fẹ̀sìn bọ́ wọn, tí wọ́n kọjú sí ọ̀nà ìlànà ti kìrìsìtẹ́nì àti tí ó kọjú sí ìlànà mùsùlùmí, tí wọ́n sì bí wa nù rẹ̀, à ń ṣẹ̀sìn táwọn bàbá wa ṣe. ṣùgbọ́n nígbà táwọn ọmọ náà jáde arípojú kí wá la mú wàhálà mọ́lé ayé kan sí. ẹ tí ì rí nǹkan kan o, ẹsẹ̀ ìbẹ̀rẹ̀ ni wọ́n ń fà yín lọ́tún, wọ́n ń fà yín lósì báyìí nìyẹn. ẹsẹ̀ bí ìgbà pẹ́ yìí Ọlọ́run ọba yìí pẹ́ kó tó mú yàn, ó mú yẹn nù. ǹjẹ́ ọ̀wá tán báyìí wọ́n máa ń fojú yín gbolẹ̀. tó bá jẹ́ ọ̀kan lára àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́bọ tẹ́ ń pè, ọba jẹ́ ọmọ wọn kan ló bá jáde bá a ní ẹ̀sìn, a máa wò pé bóyá kínní. ṣùgbọ́n nígbà tí Ọlọ́run ọba mi Èdùmàrè tí ó gbé bí tí ń ṣe dé, ó jẹ́ pé látara yín nínú yín kẹ̀kẹ́ tẹ́ ẹ mọ tójú tẹ̀yìn inú tẹ́ ẹ lẹ́ẹ̀gbé dání náà wà ní tí wọ́n á kó yín pàṣẹ. ìwọ̀fà mọ́fà ó ta sí àgẹ̀rẹ̀dọ́fà, mọ́fà gbẹ́sẹ̀ lé, ọlọ́fà kó ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà pẹ̀lú ìwọ̀fà mẹ́fà míì láti lọ rèé fi bẹ ọlọ́fà. ìbéèrè mi nìyí fún gbogbo ẹ̀yin tẹ́ gbẹ́sìn lérí, ṣé mọ́fà gbọ́n ni àbọ́gọ̀? ibi tá a ti bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ayé ibẹ̀ náà là á padà sí. gbogbo àwọn ọmọ òde òní tá à ń sọ pé a lè wọ kinní kan aṣọ àwọn bàbá wa, ṣé aṣọ àwọn bàbá wa kọ́ là ń wọ̀? oríṣiríṣi àwọn àrà àwọn bàbá wa ìṣẹ̀ṣe gbogbo àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí. báyìí ní ìsìn tẹ́ ẹ lẹ́yìn ṣiṣẹ́ Ọlọ́run, ẹ̀ ń ṣiṣẹ́ kinní, sábẹ́ àwọn bàbá náà kọ́ lẹ̀ ń sá sí. èwo ni òmù kan mọ́kan nù yín? èwo ni èsẹ lẹ́bọ nù gbogbo yín? gbogbo ẹni tí bá ti ń jó nǹkan nù yín, tí bá ti ń jó nǹkan àbí ń lo nǹkan kan míì
mọ́ títí àwọn ìtẹ́lẹ̀ ìwé tẹ́ gbé dání lọ buyọ̀ nù omi kó ka sáàmù sí irọ́ lásán náà ni ẹ ti ń mú mọ́ tàwọn bàbá wa ẹ wá ń gọ sẹ́yìn kàkan ẹ ń gọ sẹ́yìn kàkan tọ́ ibi orí bá tì yín dé ẹjọ́ máa fà á ibẹ̀ fẹ́ gbéra yín ayé ni ẹ sì ti gbéra yín ayé báyìí kọ̀ wá tán bí ìwọ̀fà mọ́fà ọ̀tá sí àgẹ̀rẹ̀dọ́fà ọlọ́fà sí kí ni ọgbẹ́sẹ̀ lé mọ́fà mú ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà pẹ̀lú ìwọ̀fà mẹ́fà míì láti lọ rèé fi bí ọlọ́fà ẹ dáhùn ìbéèrè ṣé mọ́fà lọ́gbọ́n ni àbọ́gọ̀ àwọn bàbá wa tẹ́ bu ẹ̀kẹ́ diwọ́ láti ọdún gbọ̀n tẹ́ ti ń ta sí wọn tí wọn ò fèsì tí wọn ò sọ̀rọ̀ ṣé wọn ò mọ ibi tí ó padà já sí. ẹ wo ẹ̀bẹ̀ ìbálà ọ̀bù béèyàn bá họ láàrin yóò jìn inú ẹ ti wá họ bó báyìí ṣé ẹ ti họ lójú ara báyìí sọ́wọ́ yín ò ti jìn inú báyìí àwọn ọmọ yín ni wọ́n á wọ yín tuurutu lórí social media àwọn náà wọ́n wá ń tú àṣírí yín pé tiẹ̀ wá mọ kéwú gan pé kàkúkà gan lẹ́ tiẹ̀ wá máa ń kà tẹ́ ẹ̀ máa halẹ̀ tẹ́ ẹ̀ máa ń búra ga àtàwọn onígbàgbọ́ náà tó bá èmi ò lẹ́sìn mi sọ pé nìkankan àmọ́ ohun ojú ń wá ìlójú yín rí o MS Baba àti Malik Musa àti gbogbo ẹ̀yin tó kù tẹ̀ ń ṣe kínní yóò dáa fún yín bẹ́ẹ̀ sí ẹ̀ ń láìtì àwọn èèyàn orí yín ò ní dàrú àṣàṣì ayé ò sì ní ràn yín láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè ẹ máa rí ṣe ni Ọlọ́run ọba nìkan ni ẹ ń pariwo káwọn ìjọba kan wá dá sí kí wọ́n fẹ́ dá sí nígbà tẹ́ ẹ̀ ń ṣe ti yín ṣé wọ́n dá sí ni. Get out.